epo àwọn á di 200 á di 500. Ẹ fọkàn balẹ̀, a máa gbé wálẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀. Ìwúta fẹ́ kọ́lọ́hún ṣe, ọlọ́hún ti ṣe. Bàbá bèbí ìrọ̀rùn ló bá dé. Wọ́n á fẹ́. Ó wọlé padà. Ọ̀dọ̀ Ọlọ́run ò ṣe bí la wà lénìí. Ọkọ ya Kunduz, ọkọ ya Zinatu, Ziremu Rasheed, lọ́ọ̀tún lọ́ọ̀sì. Adakọ̀ níbàjẹ́ bàbá. Ẹ̀yin wa, ẹ kú ojúmọ́ níbikíbi tẹ́ bá ti wà tí ẹ̀ ń wò wá. Ká gbà pé ó máa da bí bàbá wa ṣe sọ yẹn. Asa lè ṣe pé àdúrà la máa ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run dẹ̀ máa da inshallah. Ká nígbàgbọ́. Nítorí nígbàgbọ́ sí Ọlọ́run kò ní kábàámọ̀, ó máa da pẹ̀lú àṣẹ Ọlọ́run. A tún kí ẹ kú sí mi ẹ̀ ní ẹ tún kú ọdún tuntun tí a wà mùsùlùmí Ọlọ́run á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Èní ní ọjọ́ keje oṣù keje 2024 tó ṣe dédé Muharram 1st ọdún tuntun àwa mùsùlùmí 1446 Ọlọ́run á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Náà ká tètè lọ sí ibi tá à ń lọ. Òwe àtẹ̀ní òwe tó kọ́mọ̀ ni tí gbogbo èèyàn máa ń sọ ṣùgbọ́n a máa sọ lẹ́nìí a tún máa sọ a dẹ̀ máa sọ ìtumọ̀ ẹ̀. Òwe yẹn ó lọ báyìí pé adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ni ò jẹ́. Adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ni ò ṣe kíni ó ní ò jẹ́. Kí ni ìtumọ̀ ẹ̀? Kẹ́ bá ti mọ̀ pé adìyẹ ní ìyẹ́ lára tó bá ń làágùn kò sí ẹni tó fẹ́ mọ̀ pé ó ń làágùn. So ìtumọ̀ ni pé ẹni tó ń ṣiṣẹ́ kárakára tó ń gbìyànjú gan ṣùgbọ́n tí iṣẹ́ ẹ̀ ò yọ lára ẹ̀ tí òṣìṣẹ́ wá dàbí ọ̀lẹ látara àwọn bùkátà kan tó lanúlẹ̀ síwájú kó tó ṣe tán. Tó bá ṣe tán báyìí owó tó jẹ́ kó fi enjoy self tó fi ṣe nǹkan ó ń wọlé ni ó wá dàbí ẹni pé tó ṣiṣẹ́ meanwhile ó dẹ̀ ń ṣiṣẹ́. So irú ẹ̀ la máa ń sọ pé adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ni ò ṣe kíní ìyá rẹ̀ ni ò jẹ́. Ká tètè lọ sí àgbo òṣèlú ká lọ sí Federal Republic of Nigeria ká lọ sí ọ̀dọ̀ bàbá wa Bọ́lá Tinubu ní Astrok lẹ́ni ní Nàìjíríà kó tó dé rárá pé èmi ni president of Nigeria mi ló kàn ó ní ìlú ti lé. Kúrà ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni pé tó bá ti dà nǹkan máa yàtọ̀ ìgbàgbọ́ wa nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wa Ọlọ́run fújì wa ká máa da gbogbo ìgbàgbọ́ padà sọ́dọ̀ Ọlọ́run yàtọ̀ sí àwọn èèyàn tá a jọ ń jẹ bàjàmàlà. So àṣà ti ní ìgbàgbọ́ ẹ̀ pé tó bá ti dé àgbà òṣèlú ni ó ti yé yín bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ bẹ́ẹ̀ ni pé jọ́tọ́ ti búra wọlé fún bàbá báyìí ìjọ ẹ̀ ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní le ìjọ ẹ̀ gangan ìrọ̀lẹ́ ìjọ ẹ̀ la bẹ̀rẹ̀ sí ní wá epo káàkiri eré ni àwàdà ni títí di bí a ṣe ń sọ yìí bí nǹkan ṣe ń le sí ó sì ń le nǹkan ṣì ń wọ́n ju bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ dì ní oṣù keje ọjọ́ keje oṣù keje ó lé lọ́dún kan tí bàbá ti ṣe kínní. Ṣùgbọ́n president ni kò sáà lè jókòó kó máa wòran ẹnìkan ò lè jẹ́ baálé ilé kí nǹkan máa wá lé ńlé tí inú ẹ̀ máa wá dùn pé àwọn ọmọ mi ò lọ school ìyàwó mi ò jẹun inú ẹ̀ máa wá dùn pé èmi ni baálé tí nǹkan lé rárá kò possible bẹ́ẹ̀ yẹn. So bẹ́ẹ̀ náà ni gbogbo bí nǹkan ṣe ń lé ní Nàìjíríà yìí tá a bá mọ̀ tá a bá mọ̀ tí àwa ò bá mọ̀ a mọ̀ ni bàbá ò sáà lè jókòó kó máa wòran pé kí nǹkan máa le. So ó sáà ní àwọn gbìyànjú kan tí òun náà máa ṣe pé kí nǹkan sáà lè rọ̀ kára dẹ ara lù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tí ò tí ì yọ abẹ́ Ọlọ́run kó lọ jẹ́ kó yọ. Á pe àwọn governors ẹ máa bọ̀ gbogbo nǹkan tó ń lọ yìí ẹ̀yà ẹ̀yin gba kíní kan bílíọ̀n ẹ̀yin gba kíní kan bílíọ̀n ẹ lọ ṣe àwọn ètò báyìí ẹ lọ ṣe àwọn ètò báyìí kí ara lè dẹ ara lù. Á pe àwọn ministers ẹ̀yin alákòóso ẹ ṣe bẹ́ẹ̀ á pe gbogbo wọn. Ó ní àgbẹ̀yìn kan tó ń ṣe kódà ó jẹ́ kó ti ṣe bẹ́ẹ̀ dé kọjá bàbá ò ṣe bẹ́ẹ̀ dé torí bí nǹkan ṣe ń le ó ní òun pẹ́ǹdì ẹ̀ torí àwọn ọmọ Nàìjíríà tó túmọ̀ sí pé automatically bí nǹkan ṣe ń le yẹn inú ọ̀dùn ó náà ní àwọn ìfaradà àwọn ìgbìyànjú kan tó ń ṣe pé kí nǹkan lè dá ṣùgbọ́n kàkà kó dá ó ń le sí i ní. Ṣùgbọ́n tá a rí ẹni tó ti súnmọ́ wọn tó lẹ́nu dáadáa láti sọ fún wọn pé bàbá ṣé mọ̀ pé irú àwọn ò lè sọ irú ẹ̀ kí JSS máa wá káàkiri abẹ́mọ̀. So lọ́rọ̀ kan ṣá tábàárẹ̀ tó súnmọ́ wọn dáadáa tí ó lẹ́nu ọ̀rọ̀ tó súnmọ́ wọn pé bàbá ẹ sáà rí bí nǹkan ṣe ń lọ ṣé kàn ń jókòó ṣé kàn ń wò ní àríyá mọ èmi náà ń gbìyànjú adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ni ò ṣe kíni ìyá rẹ̀ ni ò jẹ́. So tó túmọ̀ sí pé ó náà ń try ó ń gbìyànjú ó náà fẹ́ kó da gbogbo ọ̀nà bó ṣe máa dá
lòun náà ń sáré ẹ̀ gbogbo àwọn tọ̀rọ̀ ọkọ̀ pátápátá ń pè wọ́n àwọn èèyàn ńláńláńlá ń pè wọ́n àwọn bíi Dangote àwọn bíi kódà tó fi lórí security àwọn Taoridi lágbádá yẹn ọ̀gágun pátápátá àwọn Gbẹ́tókun Káyọ̀dé ọ̀gá ọlọ́pàá pátápátá Nàìjíríà gbogbo wọn ló ń pè pé ètò ààbò kí ni ká ṣe sí síbẹ̀síbẹ̀ náà àwọn Boko Haram ṣe ń pààyàn náà àwọn kidnap ṣe ń jíyàn gbé náà gbogbo ẹ̀ ló ń ṣe é tó jẹ́ pé òun náà ń try pé ó ń try láti fòpin sí pé kó má sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ń ṣẹlẹ̀ so tó túmọ̀ sí pé òun náà ń gbìyànjú ọ̀ tí ì yọ ni àbẹ̀ ọ̀nà kọ́ lọ́n jẹ́ kó yọ o so táwa lé nìkan tó béèrè pé bàbá ẹ ṣe wá ń wò báyìí àní rárá o mi ò wò ó èmi náà ò sùn o kódà ó ti sọ ní sùn kan gbà kan rí pé òun sùn lóru òun sùn lọ́sàn látara bí nǹkan ṣe ń látara ìnira tó ń bá òun gangan fúnra rẹ̀ tó jẹ́ president lórí bí ọmọ Nàìjíríà ṣe ń rí ìnira látara nǹkan tó ń ṣẹlẹ̀ so táwa lè ti ń bi pé nǹkan ò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn o àwa sọ fún wọn pé adìyẹ ńlá gun o ìyá rẹ̀ ni o ṣé kí ni ìyá rẹ̀ ni o jẹ òun náà ń ìgbìyànjú ọtí ìyọ ni Ọlọ́run jẹ́ kí ó yọ so títí dìgbà tá a máa pàdé ayọ̀ àti ìdùnnú la máa fi pàdé so àfi àsìkò yìí àfi bẹ̀yìn gbogbo ẹ̀yin followers wa tẹ́ bá ti gbogbo ẹ̀yin ti viewers wa tẹ́ ń wò wá tẹ́ bá ti rí àwọn fídíò àbáyé ẹ kàn ń click lórí follow ẹ ti di followers wa nìyẹn ẹ dẹ̀ máa comment kí a lè mọ ibi tá a kù sí kí a lè máa share ẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín Ọlọ́run á gbàdúrà tí yín náà la hawla wala quwwata illa billahi al-aliyyu al-azim ire o.